ìnira ní kẹjẹ ká máa lépa tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Orílẹ̀-èdè Yorùbá kò sí padà sẹ́yìn. Orílẹ̀-èdè Yorùbá Kò sí padà sẹ́yìn. Orílẹ̀-èdè Yorùbá Kò sí padà sẹ́yìn. Mega Rally Yorùbá Nation ń lọ lọ́wọ́lọ́wọ́, ó ń tẹ̀síwájú sí ní ìlú Ìsánlú Ìyàgbà ní Okun, Kogi State. Ó dìgbà tí Ọlọ́run bá tó ṣe ìyanu tá a kúrò nínú orílẹ̀-èdè tó ń pè ní Nàìjíríà, ilẹ̀ ìnira yìí, ká tó padà sílé. A ti rí bí gbogbo nǹkan ṣe nira tó, a gbọ́dọ̀ lọ sóko. Kò sí nǹkan kan lóko tá a lè mú wá. Tá a bá tẹ̀ máa mu gàrí bì í, tó bá jẹ́ ayé àtijọ́ ní àsìkò tí a wà yìí ní ìlú ibi tí mo wà yìí, àwọn tálíkà ló mu gàrí. Tí ebi bá pa wọ́n, tí ò sí nǹkan tí wọ́n á jẹ, wọ́n ní ọmọ wọlé arágàdà rẹ̀, wọ́n ní wọlé lọ mu gàrí. Torí kò sí owó tá a fi ra oúnjẹ jẹ. Ní ìsìn olówó ló mu gàrí lágbègbè wa yìí. Torí àrídógó mú wá sílé, èyí tá a tún mú wá sílé, wọ́n á tún gbé tírélà kalẹ̀ yìí, á rù ú lọ, á dẹ̀ gbúdọ̀ sọ̀rọ̀. Ẹ wo àwọn ọmọ wa, ọ̀pọ̀lọpọ̀ ló ti gbé sàtífíkẹ́tì sílé láti bí ọdún 10, kò síṣẹ́ tí wọ́n á fi ṣe. Àwọn àgbà ò jẹ́ sún fún wọn débi tí wọ́n á rí iṣẹ́ ṣe. Ìnira ẹni ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe ọ̀kadà káàkiri, ọ̀pọ̀lọpọ̀ tó ń ṣe ọ̀kadà káàkiri eré àwa yìí nìsín gáràjúètì ni wọ́n, ṣùgbọ́n kò síṣẹ́. Ẹlòmíì á tún padà lọ kọ́ṣẹ́. Iṣẹ́ tó ń dẹ́ nǹkan yìí tí àgbà bá ti dé kò mérè wá mú, kò ságbára láti ṣe. Ẹ wo àwọn tó kọ́ bíríkìlà ní ìgbà kan, tí àgbà dé wọn tún lè gbé nǹkan kan mọ́. Ṣé àwọn ọmọ tó gírájúètì kan tún lọ ń ṣe káfíńtà bí wọ́n ṣe? Ìgbà tágbà bá dé, ibi tí àwọn àgbà báyìí wọ̀nyí bá dé náà kọ́ ni wọ́n á bá dé ni tí wọ́n á fi lọ jókòó sí. A ní ká kúrò nínú oko ìyà yìí, kẹ́ ẹ bá wa sowọ́pọ̀ ká kúrò nínú oko ìyà yìí. Báyìí ni rálì yóò ṣe máa lọ títí a fi máa wọnú kọ́ńtì wa lọ. Bó ṣe ń ṣẹlẹ̀ ń bì í, bẹ́ẹ̀ ló ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá. Bá a ṣe wà funfun nẹ́nẹ́ yìí, kì í ṣe pé bóyá a wà ní ẹgbẹ́ ògbóni àbí kìíní sọ gẹ́gẹ́ bí wọ́n ṣe ti sọ síwájú. Gbogbo ilẹ̀ Yorùbá tá a ti ń ṣe rálì ilẹ̀ ti máa fún wọn funfun lẹ́lẹ́ bí eléyìí. A ní ká kúrò ní oko ẹrú pé ó tó gẹ́ẹ́ kí a padà sí orílẹ̀-èdè wa. Kí a jẹ ìgbádùn gẹ́gẹ́ bí wọ́n ṣe ti sọ fún wa lẹ́ẹ̀kan, Ọlọ́run ọmọ la wà báyìí. Torí àwọn ọmọ wa tá a ti kọ́ tó yẹ kán mọ̀ fún wa jẹ. Orílẹ̀-èdè Nàìjíríà kò jẹ́ kán lè rí nǹkan tí wọ́n á fi tọ́jú ọmọ wọn tán débi tí wọ́n á fún àwa tó bí wọn. Ṣé rí i pé Ọlọ́run ọmọ la wà báyìí? Wọ́n á tọ́jú àwọn ọmọ tí wọ́n kán tó rí nǹkan kan fún àwa tá a bí wọn nítorí ìnira tó wà lórílẹ̀-èdè. So gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, bí orílẹ̀-èdè ṣe wà fún àwọn ọmọ kéékèèké tí a bá bọ́ síbẹ̀, bẹ́ẹ̀ náà ló wà fún àwọn àgbàlagbà gẹ́gẹ́ bá ṣe ti ṣàlàyé. Iṣẹ́ á wà. ó ṣe nǹkan tó ń ṣe dáadáa. Dẹ́ àwọn àgbà tí ò tiẹ̀ táwọn ọmọ ò lè fún jẹ báyìí, ilẹ̀ Yorùbá kéta fún wọn. Torí wọ́n ní oye tí wọ́n mọ̀ fún wọn, tí wọn ò ní mọ̀ jìyà káàkiri. Wọn ò ṣẹ̀ ní dúró di àwọn ọmọ wọ̀nyí, àwọn kálukú ti ní tiẹ̀ tá jẹ. Nítorí náà gẹ́gẹ́ bí a ṣe sọ ẹ jáde síta, kájíjọ gba kọ́ńtì wa yìí kí ìrọ̀rùn lè bá wa ká kúrò nínú kọ́ńtì ìnira yìí. Ó ní mìíràn ìrókò lọ́mọ, ó mọ́mọ́ sọ̀ra, àmọ́ owó kalabẹ̀ kájú pàbí àbí abẹ́ pínrin ẹgbẹ́ ìdọ̀jìra yeye wọ́n ṣe fihun lára rẹ̀.
bẹ́ẹ̀ òun nílẹ̀ ẹ wọ ọmọ láǹgàn panjọ́ kìnìà àmọ́ àgé ntìla àgé wẹ́rẹ́wẹ́rẹ́ ntìla kó lè ra wọn léèsì náà kó nílẹ̀ ọwọ́ ọkọ̀ àti ẹ ti bẹ̀rẹ̀ ní ìṣe látàní ọwọ́ ọkọ̀ atú ìrògbò rẹ̀ asá wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn láàmú. Àgèrè kan ni wọ́n kọjá ẹ mọ̀ rí àgèrè náà rú ọ̀jálì náà mọ́ tí ó nílé gbẹ̀dọ̀kọ́ kó ọ̀hún ìgbẹ̀dọ̀ ra yèyé ọmọ tí ra yèyé wọn ta ọ̀pọ̀ pọ̀ ó mọ́tò òun ọgá àgbéwò mọ́ ẹja kò nínú nira.